lórí àpẹẹrẹ onídùú níbo ni nǹkan dé dúró ìgbà kan ní gbogbo ẹ̀ ń lọ ìwọ kọ́ ló jẹ́ ìwọ ló jẹ́ ìwọ lójúlówó ìwọ kọ́ lójúlówó. mi ì fẹ́ sọ̀rọ̀ lórí onídùú torí pé méjì ni kóòtù wà lórí àtọ̀run ṣe lórí mátà it's of judice to discuss so alájẹkọ̀ ṣẹ̀wọ̀n apart from that nígbà wọn ṣàwuyewuye nígbà tí mi sì ní mo sọ̀rọ̀ níta mo kọ́kọ́ kábíyèsí yan àwọn kọ́mítì so wọn ò tí kábíyèsí fún wa pé report náà gbé wá rẹ̀. ṣùgbọ́n kí lẹ mọ̀ ń pa ẹ̀ gangan. but now also of judice mi ì fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ torí pé tí n bá sọ̀rọ̀ ń pa ẹ̀ èmi ò mọ̀rọ̀ pa bẹ́ẹ̀ mo mọ̀ pé tí mo mọ̀ ni pé kò sọ́ba mẹ́ta mi kankan ọba kan ti wà ń bẹ̀ kó má ṣe dáadáa kó wọ́n yọ for one thing or the other kò pé rẹ̀ lọ́ba mọ́ ẹlòmíì débẹ̀ ọyọ ìjọba míì ìtàkọ́ bóyá Olúgadé yọ bóyá ó pè rẹ̀ lọ́ba láti sọ́dọ̀ wa èkejì tó wà ń bẹ̀ ní ń gbọ́dọ̀ di ayé bàbá rẹ̀ tó jí òun náà tó yọ ẹ tó wà ń bẹ̀ ó tún fẹ́ lòmíì sí ìyẹn Babalọ́lá tó wọn ń bọ̀ láti ọba mẹ́ta it's a slight on us kan tó bá mẹ́ta wà nìkan it's a political statement. èmi ni mo wà nídùú fọdún mẹ́jọ gbogbo ìgbà tí wọ́n yan yọ bá wọn yọ tàwọn mo wà ń dùn. kí ni ń fa yíyọ yìí gan. wọ́n bá mi gbé fún òṣè dáadáa wọ́n bá mi ṣe òṣè dáadáa you understand ọba irú ètò ń gbà yé Olúgadé his own case was different kó ó ń parí ìdí rẹ̀ bí ọba kó tó dájọ́ pé òun lọ́ba kò tí ì sáyé ọba ń gbà yẹn baálẹ̀ là ń jẹ olùwàtọ́dẹ̀ wa mẹ́sàn pé ta ló fi ọ́ jọba kò dẹ̀ gbọ́ ó tún láwọn ẹ̀sẹ̀ míì ti kà sí lọ́rùn ó dẹ̀ gba iṣẹ́ lọ́rẹ̀ ìgbà yẹn wọ́n fi ẹlòmíì sí wọ́n fi tájù sí wọ́n tájù àgbòrà wọ́n dẹ̀ fi sí àgbòrà náà nígbà tí àgbòrà dẹ̀ débẹ̀ oríṣiríṣi ló fọwọ́ yọ mo wà ń bẹ̀ ń gbà yẹn gbogbo àwọn Ìgbòsùn land gbogbo ilẹ̀ ló kílè pé gbogbo ilẹ̀ bàbá àwọn ló nílẹ̀ ó kílè pé local government ló gan bàbá àwọn ló ní tó yẹ pé gbogbo yẹn wá fi kékeré lé is this Ìbàdàn man is he working for the interest of Ìbàdàn ló mú àwọn àgbààgbà ńgbà yẹn àti Olúbàdàn àgbà ní àfi yọ bẹ́ẹ̀ bàbá wa Olúbàdàn sí ọmọ pẹ àbí ò rí o àbí ò sí lò ó I don't know but this is the thing tí mo ti sọ̀rọ̀ ń pa ẹ̀ before that's why I don't want to repeat myself. kábíyèsí ilẹ̀ Ìdó yìí gan wọ́n ní Ìbàdàn àti àwọn àgùrà pé àwọn ní ọjọ́ máa ń pín fúnra wọn kí ni ìtàn sọ lórí ilẹ̀ Ìdó. ìsí àwọn baba ńlá wa ṣe mistake nígbà ogun Ìbàdàn ti kó wọn lé àwọn Ẹ̀gbá lọ the remains of the Ẹ̀gbá people ẹmọrin Ìbàdàn dúró dè mí ń bọ̀ Ṣòkòtò Ẹ̀gbá ń sá lọ Ẹ̀gbá ń sá lọ gbogbo àti wọn wá kó wọn lẹ́gbẹ́ tí wọn lé gbogbo àwọn Ẹ̀gbá nǹkan kan ló ń gbà yẹn àwọn àgùrà gbogbo náà lé wọn ló ń bẹ̀ lọ́wọ́ pé ńgbà yẹn bàbá wa wọ́n bá fẹ́ nìkan síbi àjẹ́lẹ̀ nígbà yẹn ni bẹ́ẹ̀ tí Ìbàdàn ńgbà yẹn àwọn jagunjagun tá bá ti wíìnì ogun wọn ó jó yéé àti wíìnì o wọn mutí kí wọn bóbìnrin sùn wọn fi ìyàwó jọ they don't think about it victory ni wọ́n wà so àwọn tó kù ńgbà yẹn wọ́n wá tọrọ àwọn dirọ́ lọ wọ́n bẹ̀rẹ̀ sí talẹ̀ àwọn náà wọ́n control bẹ̀. àwọn forefathers àwọn baba ńlá wa gan ló ṣe àṣìṣe. àṣìṣe tó wà nìyẹn that is true history àwọn nǹkan náà àwọn àgbààgbà wá sí ń pè mí wà ń bẹ àwọn àgbààgbà ló pè mí pé Ajíbọ́lá wà ní Ìdó yìí o gbogbo ilẹ̀ Ìbàdàn gbọ́dọ̀ pa padà o àbá Omíyalé wà nù àwọn èèyàn ńláńlá àwọn tó yọ wọ́n yan gbogbo àwọn táwọn rò nìyẹn wọ́n pè mí ńgbà yẹn náà àwọ̀sàn síta àti Ìdó pé gbọ́dọ̀ gba ilẹ̀ Ìbàdàn padà Ìbàdàn àwọn àgùrà ò lè má gbalẹ̀ wa gbogbo ilẹ̀ àwọn la ní wọn ò sì lójúlé kan Ìbàdàn wọ́n bèrè ọ̀rọ̀ Tájù kò lè sọ níbi tí ilẹ̀ bàbá ẹ̀ wà ńgbà yẹn Ìbàdàn I call him to the council meeting. I call him to my office, even my chambers at Agbadagboro. He came to me. So, gbogbo yẹn mo sọ pé I didn't want to talk. Ọba ti sọ̀rọ̀, let the man come out with his decision. But èmi rò pé nítorí bàbá wa ṣe èmi ò rọ́bà mẹ́ta ń bẹ̀rẹ̀ kan lórí àkísà mọ́kún mẹ́kọ̀ọ́. Gbogbo alájọ wà lára council gbà yẹn, how can we say three of us? It's a strong, stupid statement. Wọ́n yọ lágbáyé wọ́n yọ ọgbà tó wá fẹ́ contest ẹ̀ go to the court. And the God can decide to follow me. Just go to the court. Because what the NC me when you can't decide, that's my own opinion.